ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ṣáwà dáadáa bó ní gbogbo ẹ kú dédé àsìkò yìí gbogbo gbogbo tẹ́ ẹ bá ti ń wò wá lé ayọ̀ àti ìdùnnú kó máa jẹ́ tiyín o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe sí ọ̀dọ̀ tiwa ní bá wọn kúkú àjọkú o ní bá wọn fara gbà àwẹ̀ gbogbo ìbéèrè yín lọ́dọ̀ Ọlọ́run èyí tí ó ṣe yín láǹfààní Ọlọ́run ó dáhùn èyí tí ó kó bá yín tí ò ní bá yín dọjọ́ alẹ́ tí ò ní jẹ́ kẹ́mi yín ó gùn Ọlọ́run ní dá yín lóhùn ìta ń sọ ni wípé ìtọ́ yẹ Ọlọ́run yẹ orúkọ ẹ̀ nínú ayé yín Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn ẹ káalẹ́ yes Jùgbọ́n Amasa channel náà ni ẹ ti ń wò wá ká má bàa gbára wa lákòókò tó pọ̀ ẹ jẹ́ kí n sáré lọ síbi ètò gangan nítorí dátà ò easy àwa gan mọ́ lára ìdí nìyẹn tí a kì í fífẹ́ kí iṣẹ́ ìtọ̀dọ̀ tiwa kó pọ̀ rẹpẹtẹ gẹ́gẹ́ bí mo ṣe study Kemi Olúnlọ́yọ̀ ó jẹ́ èyàn tó máa ń careful kó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ jẹ́ ẹni tó máa ń ṣe ìwádìí dáadáa kó tó gbé tó bá fẹ́ gbé jáde ṣùgbọ́n gbà mí àwọn nǹkan tán sọ yìí ojú tá a fi máa ń wò ó ojú pé most of the time mo lè lo body language nítorí pé mi fẹ́ sọ̀rọ̀ àlùfàǹsá sí ẹni tó ń wò mí ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ àtàwọn tó ń gbọ́ wa ojú tẹ́lẹ̀ fi máa fi ń wò ni pé ẹni iṣẹ́ tó ń sọ iṣẹ́ nọ́mà ṣá ó nọ́mà gan-an ọ̀pọ̀lọpọ̀ ló bínú sí Kemi Olúnlọ́yọ̀ lẹ́nu bí ìjẹta síjẹrin tí lórí ọ̀rọ̀ Mohbad ti VDM tó interview àbúrò ìyá Mohbad ọ̀rọ̀ tí Kemi Olúnlọ́yọ̀ sọ bẹ̀ gẹ́gẹ́ bí investigative journalist àwọn oníròyìn tó ń ṣe ìwádìí délẹ̀délẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ oníròyìn ẹ jẹ́ n pè ní ọ̀tẹlẹ̀múyẹ́ oníròyìn tí wọ́n máa ń wádìí ọ̀rọ̀ dé sàlẹ̀ gẹ́gẹ́ bí ipò tó dìmú àti iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ ló fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ VDM ó ní kò lẹ́tọ̀ọ́ láti interview àbúrò ìyá Mohbad lásìkò yìí torí pé olùjẹ́rìí ni nílé ẹjọ́ gbogbo ẹ̀rí tó ń jẹ́ yẹn níbi tí VDM ti interview ẹ̀ yẹn kóòtù ló yẹ kó ti jẹ́ ó ní kí ló dé tí VDM yọwọ́ tẹ́lẹ̀ tí ò tẹ̀síwájú nínú ìwádìí tọ́rọ̀ wá dọ̀rọ̀ kóòtù tó ṣẹ̀ṣẹ̀ wá interview àbúrò ìyá Mohbad yes tẹ́ bá wò dáadáa àwọn èèyàn kan náà ti ṣiṣẹ́ sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí nígbà tí VDM yọwọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ VDM ìdí tó fi yọwọ́ yóò sọ ó máa nídìí pàtàkì àti nítorí tó fi yọwọ́ kù mẹ́ VDM náà kì í ṣọmọdé nǹkan tí Kemi Olúnlọ́yọ̀ tí ò fi sí ni wípé kí ni reason tó wá jẹ́ pé ní ìsìn ni VDM wá padà wọlé sínú kéèsì Mohbad lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń mèkó owó ó lè mọ́ yí àwọn èèyàn lórí ọ̀rọ̀ ikú Mohbad látòrí social media owó lẹ́lòmíì fi ń mèkì ẹlòmíì àgbé tọ́pìkì kan jáde airline kan jáde àṣírí ikú tó pa Mohbad ti tú Ọlọ́run rí ọ̀tọ̀ ní tẹ́fẹ́ ẹ má bínú Kemi ní kò ní right nítorí pé ó ti wà ní kóòtù Kemi Olúnlọ́yọ̀ ń gbé nílùú òyìnbó mi mẹ́kẹ́ ibi tó ń gbé ń bẹ̀ ìjẹ́ bófin ìlú òyìnbó ṣe ń ṣiṣẹ́ lọ́hùn-ún tí ẹ̀tọ́ àwọn ènìyàn ń tẹ̀ wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lórí nílẹ̀ wa ń bì kéèsì Nàìjíríà ń bì ni àti sọ pé àwọn tó wà in charge pé wọ́n sòótọ́ sọ pé ó ti ń di man knows man ṣùgbọ́n láàrin mi àti bí ẹjọ́ bá ń pẹ́ nílẹ̀ kí ló máa ń dà
àdó tó bá ń tẹ́ ẹni tó jàre a máa retí ìdájọ́ ṣùgbọ́n kò ní rí. kí Kẹ́mi Olúnlọ́yọ̀ má gbàgbé pé bí òfin ṣe ń ṣiṣẹ́ láwọn ìlú tó ń wà yẹn kọ́ ló ń ṣiṣẹ́ ń bí. nígbà míì ọmọ ń dà kan pariwo níbí káyé rí kí ẹni tí ọ̀rọ̀ kan ó lè rí ìdájọ́ òdodo gbà. tí wọ́n bá pe àbúrò ìyá Mohbad ó lè má sọ gbogbo nǹkan tó sọ yẹn, ó lè má free nílé ẹjọ́. èmi ò sọ pé bí VDM ṣe obstruct ilé ẹjọ́ bí ẹ ṣe sọ pé allegedly, torí mi ò fẹ́ rí bẹ́ẹ̀. wọ́n ti wà lẹ́nu kéèsì yìí ó mọ̀ tipẹ́. wọ́n lè ṣe kéèsì fóṣù 6 nílé ẹjọ́ torí pé ó ti ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ló ti ń dàbí ẹni pé àbí báwo nídájọ́ òdodo ṣe fẹ́ wáyé. kíní kan mo nígbàgbọ́ nú ẹ̀, òfin ṣá. èmi bìlífù pé man o man ló ń sábà ṣiṣẹ́ jù ń bí. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ariwo tá à ń gbọ́ lórí social media ó ń ṣiṣẹ́ o, torí pé ìyànjẹ ó ti bá ayé ẹlòmíì yóò dẹ̀ jìyà yóò jẹgbé tí ó bá jẹ́ social media. ó ṣeé ṣe kó jẹ́ wípé tí ìdájọ́ òdodo bá ti wáyé látìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀, àǹfààní àti interview ìyá àbúrò ìyá Mohbad ò ní wáyé fún VDM. VDM ń jà fẹ́tọ̀ ọmọnìyàn, Kẹ́mi Olúnlọ́yọ̀ ń jà fẹ́tọ̀ ọmọnìyàn. I'm not saying you are not right, Kẹ́mi Olúnlọ́yọ̀, you are very very right, but ìlú tẹ̀ ń gbé àti ìlú wúrà are they the same? Are they the same? kí la fẹ́ ṣe láti máa rí ìdájọ́ òdodo gbà lásìkò tó bá ń wáyé? irú ìtẹ́ ní VDM ṣe yẹ kò ní wáyé nítorí pé kò fẹ́ kíyà jẹ àwọn tíyà ń jẹ gbé ni. ènìyàn ẹlẹ́ran ara ni gbogbo wa o, ibi tá a bára wa nù o, torí pé lókè òkun kò ní pẹ́ kò ní jìnnà tí ìdájọ́ òdodo fi máa ń wáyé. kán tó bẹ̀rẹ̀ ìdájọ́ wọ́n ti mọ bí ẹjọ́ máa fì sí, wọ́n ti mọ ẹni tó jẹ̀bi, wọ́n dẹ̀ ṣetán láti dájọ́ òdodo. Mohbad sùn kó má sùn lọ́rùn, kó tú àṣírí àwọn ìkà àti gbogbo àwọn ẹni tó ṣiṣẹ́ ibi fún, àwọn tó pa lọ́jọ́ àìpé, kó ń fúnra rẹ̀ kó wá dájọ́ fún wọn, kó fi wọ́n ráre. Ọlọ́run gbọ́, Mohbad wà nínú yìnyín di àsìkò yìí sí ó ti lé lọ́dún 2 àbọ̀ fẹ́ tọ́dún 2. wọn ò jẹ́ kó lògbé sí ayé ẹ̀ pẹ̀lú àyànmọ́ tọ́lọ̀ ń kọ́ mọ́. wọn àti wá fi sílẹ̀ lókè èpẹ̀, wọ́n sí tán wọ́n tún wú òkú ẹ̀, wọ́n tún bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ẹ̀, àwọn kan sì ń dẹjọ́ ẹ̀ rú. àwa ń sọ̀rọ̀ ìdájọ́ òfin tí kò ṣẹlẹ̀ lásìkò tó yẹ kó ṣẹlẹ̀. ìwọ̀nba ni kí abu VDM mọ́ o, kò sírú journalism tí a bá lọ fún Kẹ́mi. àwọn nǹkan kan wà tó work lókè òkun. Kẹ́mi Olúnlọ́yọ̀ ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bí ò tiẹ̀ gbé bẹ́ẹ̀ láti tú àwọn àṣírí òkùnkùn. ṣùgbọ́n ẹ ṣọ́ra lórí social media. bẹ́ẹ̀ ká tún yan social media láàyò. bá a bá yàn láàyò a lè mọ ohun tó ń lọ, a sì lè mọ ohun tó kàn. bá a bá ṣọ́ra ìyí tí ò ṣẹlẹ̀ láàmú ọjọ́ gbé kiri pẹ̀lú àwọn ènìyàn tó ń sọ ohun tí ò ṣẹlẹ̀. mo kí VDM ó kú iṣẹ́ takuntakun. òṣèré tí a ń polongo ẹ̀ pé lẹ́yìn tàbí ìyá àbúrò ìyá Mohbad ó kù yín ó kọ lọ́hùn, bàbá Mohbad ó kù yín ó kọ lọ́hùn, àdúrà ó kọ lọ́hùn, àti gbogbo àwọn sáláńtì àbí nǹkan míì mo kọ yín, gbogbo ẹ̀yìn tí wọ́n dákọ̀
àwa ò dá yín lẹ́bi torí pé ilé ẹjọ́ ò dá yín lẹ́bi, ṣùgbọ́n ẹ jáde sọ tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀, ẹ rántí pé ẹlẹ́ran ara ni gbogbo wa. Èmi gbà á ládùúrà wípé ẹ̀yin abiyamọ ẹ ní rí kú ọmọ o. Gbogbo èèyàn tó bá wà lásìkò yìí tó bá rántí Mohbad, Ọlọ́run dọmọ ẹ̀ sí. Ẹni tí ò rántí Mohbad, Ọlọ́run dọmọ ẹ̀ sí. Ṣùgbọ́n ikú Mohbad, ikú tó lágbára ni. Ẹ̀dá ò gbọ́dọ̀ dákẹ́ káwa máa ní VDM o. Ní tó ṣe nítorí ọ̀rọ̀ ilé ẹjọ́, ó ti wà nílé ẹjọ́, ó ti dí ilé ẹjọ́ lọ́wọ́. Kọ́lọ́run jẹ́ ká máa rí ìdájọ́ òdodo gbà. Ẹ jẹ́ ká rò níbo la wà, níbo la bára wa, níbo la ń gbé. Ṣé kìí ṣe alágbára ló ń gbèjà alágbára nílùú wúrà? Bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ọkàn oníkálukú ò balẹ̀ lórí ìdájọ́ ìlú wúrà. Mohbad kò tí ì sùn o, torí pé wọn ò tí ì sin. Wọ́n dà láàmú ńgbà tán sí tán tó wú òkú ẹ̀ jáde. Gbogbo ẹni tí ẹ̀ ń dákọ pé ó ṣeé ṣe kán mọ̀ nípa ikú ẹ̀ látòrí lágbájá, látòrí tẹ̀mọ̀dò, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní gbáyé láì jìyà ẹ̀ṣẹ̀ wọn, torí wọ́n ṣẹ́ ọmọ ológo lórí ni, wọn ò ní ṣẹ́ ọmọ yín lórí. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá, ìdààmú ayé ò ní bá yín. A tún pàdé ńgbà mi. Ẹ ṣé.